Hello, ẹ kúrọ̀lẹ́, ẹ kú àtàárọ̀, ẹ kú bójú ọjọ́ ṣe rí. Fọwọ́ sí bí Yorùbá dá dúró gbogbo tẹ wá lọ́rùn ẹ fọwọ́ sí Odùduwà dá dúró ká lè dòmìnira ẹ fọwọ́ sí kí ìgbáyé wá kára tù wá lára ẹ fọwọ́ sí àkókò tó àkókò kó lè dẹ̀rọ̀ ẹ fọwọ́ sí àkókò lọ bá gbẹdúgbẹdú àwa la lọ́rọ̀ àwa la lówó ọmọ Odùduwà ẹ jẹ́ ká dìde fúnlẹ̀ wa o ká dìde fọ́jọ́ la àwọn ọmọ wa wọ́n fẹ́ jẹ́rán tó ń jẹ gungun wọn aláṣọ wọn wà nígbà ọmọ Yorùbá ẹ̀ dìde o kájà fúnlẹ̀ wa kẹrù ẹ fọwọ́ sí kí Yorùbá dá dúró kó dé wá lọ́rùn ẹ fọwọ́ sí Odùduwà dá dúró ká lè dòmìnira ẹ fọwọ́ sí kí ìgbáyé wá kára tù wá lára ẹ fọwọ́ sí àkókò tó lè kókó kó lè dẹ̀rọ̀ ẹ fọwọ́ sí. ṣùgbọ́n tọmọdé bá tó lọ́kọ ó yẹ kó lọ́kọ ni tọmọdé bá tó ládàá ó yẹ kó fún ni o. ìsinsá fọ̀rọ̀ jùlọ Yorùbá lálẹ́ máa sùn bá kálí gbogbo ilẹ̀ ẹ kúrọ̀lẹ́ sà, ẹ káàbọ̀ sórí ètò. ẹ jẹ́ ká dìde ká jà fómìnira wa Yorùbá ronú Yorùbá ronú o. ẹ jẹ́ ká jà fómìnira wa kí iṣẹ́ lè wà fáwọn ọmọ wa gbogbo kó lè tẹ̀ wá lọ́rùn o ẹ fọwọ́ sí kí Yorùbá dá dúró gbogbo tẹ̀ wá lọ́rùn ẹ fọwọ́ sí Odùduwà dá dúró ká lè dòmìnira ẹ fọwọ́ sí kí ìgbáyé wá kára tù wá lára o ẹ fọwọ́ sí àkókò tó lè kókó kó lè dẹ̀rọ̀ ẹ fọwọ́ sí ẹ fọwọ́ sí. Welcome on board, welcome on board. Ifá ẹ̀là mímọ́ Ọbàtálá Ọ̀rúnmìlà Odùduwà Ṣàngó Ọbalúayé Èṣù Yáfẹ̀tà Ọlọ́gbọ́n Onílẹ̀ Ìyèmọ̀já Ọ̀ṣun Ọya Ajé Ológun Ẹ̀wà Àyàó Ọba Ọ̀tìn ẹ̀dìdè àti ṣetán ẹ̀dìdè fòmìnira wa. Welcome on board, welcome on board. Lẹ́ẹ̀kan sí mú kí yín ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, gbogbo bíkíbi tẹ́ bá ti ń gbọ́ wa, ẹ káàbọ̀ sórí ètò. A fẹ́ kọ́ntínú tọ́pìkì wa tá à ń ṣe lọ tá bẹ̀rẹ̀ níjẹta. Mo ní àṣírí orísun ìṣòro àwọn ọmọ Kaaro Ajire. Lálákọ̀ọ́kọ́ a ti sọ̀rọ̀ nípa slavery, oko ẹrú. Eléyìí a máa sọ̀rọ̀ nípa àjòjì. Àjòjì jẹ́ ara àwọn ìṣòro, orísun ìṣòro àwọn ọmọ Kaaro Ajire. A sọ díẹ̀ nínú ẹ̀ níjẹta. A ní pé ìran Kaaro Ajire a jẹ́ ìran tó nífẹ̀ẹ́ àwọn ènìyàn púpọ̀ tádẹ máa ń gba àlejò, a fẹ́ràn àlejò gan-an ni, a máa ń gba àlejò láyè. Àwọn wo ni à ń pè ní àlejò? Who are strangers? Kí ni ìdí tí a fi ń gba àlejò láyè? Nítorí pé àwa náà a máa ń lọ sí arìnrìn àjò ní àwa náà, nítorí pé a máa ń jáde káàkiri, òun la ṣe máa ń gba àlejò. Àti pé Ọlọ́run dá ìran Kaaro Ajire ní ìran tó nífẹ̀ẹ́, tó fẹ́ràn àwọn èèyàn gan ni. Ìdí nìyẹn tá ṣe ń gba àwọn àjòjì láyè ní orí ilẹ̀ wa. Mo ní who are strangers? Why should we accept strangers or continue to accept strangers? Irú àwọn stranger wo la wá ń sọ̀rọ̀ nípa ẹ̀? And kí ni àwọn nǹkan tí à ń learn from strangers? Kí ni àwọn nǹkan tí à ń benefit from them? Kí ni àwọn ìpalára tá à ń rí lára àwọn àjòjì? Ẹ jọ̀ọ́, ṣé àwọn àjòjì ṣé wọ́n lè manipulate wa àbí wọn ò lè manipulate wa? Àbí wọ́n manipulate wa àbí wọn ò manipulate wa? Gbogbo àwọn nǹkan yẹn òun la máa sọ̀rọ̀ nípa ẹ̀ nírọ̀lẹ́. Lálákọ̀ọ́kọ́, àwọn àjòjì jẹ́ àwọn ènìyàn tó yẹ pé a mọ̀ tí wọ́n wá sí ọ̀dọ̀ wa, àbí àwọn tá tiẹ̀ mọ̀ tí ó ṣe pé a mọ̀ wọ́n dájúdájú tá gbà láyè ní ọ̀dọ̀ wa.
kí ni ìdí tá fi ń gbà wọ́n láyè nítorí pé a jẹ́ ìran tó nífẹ̀ẹ́ àjòjì púpọ̀. Ìdí nìyẹn tí mo fi sọ pé àṣírí orísun ìṣòro àwọn ọmọ Kaaro Ajire nìyẹn. Number 1, a gba àjòjì láyè pé kán káàbọ̀, a welcome wọn. Àwọn tí a wà familiar pẹ̀lú, àwọn là ń pè lájòjì, àwọn àlejò, àwọn strangers. Ẹlẹ́ẹ̀kejì òun ni pé àǹfààní wo ni a fún wọn, àyè wo la fún wọn, ńbo ni a fún wọn láyèdè, ǹjẹ́ a jẹ́ kí wọ́n mọ àyè wọn, ǹjẹ́ a gbé àjòjì lé ọmọ onílé lórí bí àbí àgbélé ọmọ onílé lórí. Nítorí ní púpọ̀ òun ni àwọn bàbá wa wọ́n ti gbé àwọn àjòjì, wọ́n gbélé àwọn ọmọ onílé lórí. Kí nìdí? Wọ́n nítorí pájòjì ni wọ́n o, ẹ jẹ́ kí wọ́n feel like ọmọ onílé o. Torí pé kí ni ó ti ṣẹlẹ̀ gan sáwa náà rí, ó ti ṣẹlẹ̀ sí wa rí. The rate at which tí wọ́n ṣe máa ń take àwọn tó wá bá wa gbé nígbà yẹn, àwọn tó àti ẹ̀mọ̀ rí tí wọ́n ń ṣe family wa, mo rántí nígbà yẹn pé àwọn ni wọ́n máa ń decide fún wa, àwọn náà máa choose oúnjẹ tá máa jẹ. Mo máa fi títí tèmi ṣe example. Nígbà yẹn ta kéré, inú máa bí mi gan. Àǹtí yẹn like ẹ̀wà, ojoojúmọ́ máa ní ẹ̀wà la máa jẹ, inú máa bí mi pé kí tiẹ̀ lóde gan. Àwọn ọ̀tí ẹ̀ ní rote èèyàn tí kò bá nínú mu nǹkan kan bẹ́ẹ̀ yẹn. Ṣe rí ní ọ̀pọ̀ ìgbà tí a bá bára wa sòtọ̀rọ̀, tí a bá wá orísun ìṣòro wa ká mú àtúnṣe, kó má di wípé a máa gba Yorùbá nation tán. The same thing ta kọ́ ẹ̀kọ́ ta kọ́ ní kí lorúkọ ẹ̀. Ẹ káàbọ̀ jàre bàbá mi Ọlásùnkànmí, God bless you. My big mommy Ọmọlára Sunshine, welcome. My little baby Mori ẹ o, welcome on board. Kí wọ́n náà kó kẹ́kọ̀ọ́. So kí ni nǹkan tí mò ń try láti sọ ni pé àwọn àjòjì a máa ń gbé wọn lé àwọn onílé lórí. A máa ń jẹ́ kí wọ́n ní kí ló máa pè ìtọ́jú ọmọ onílé lọ. And láti ìgbà táláyé ti dáyé ni kíní ti wà tó dẹ̀ jẹ́ pé nǹkan tó affect wa lọ́jọ́ tòní nìyẹn. Reason yẹn tí mo ṣe cite example pé ó ti ṣẹlẹ̀ sí èmi rí nígbà táwa ń kékeré. Àwọn àǹtí kan tó wá gbé lọ́dọ̀ wa, wọ́n tẹ̀ kí n ṣe family wa pàápàá, ká má bàa ní ó jẹ́ pé family ni. Àwọn náà máa ń decide oúnjẹ tá máa jẹ, nǹkan tó bá dẹ̀ ti sọ ní abẹ́gẹ́. Ìgbà yẹn inú máa bí mi gan, wọ́n ní rárá o, kíní kan ni wọ́n, ẹ jẹ́ kán feel like ọmọ onílé. Nítorí pé à ń jẹ́ kí àwọn àjòjì kan feel like ọmọ onílé, kán tún máa decide fún ọmọ onílé. Ó pẹ̀lú ẹ̀jẹ̀ mímórí yín. Báwo ni? Ẹ káàbọ̀ sórí ètò. Bàbá mi òkè ẹkújọ́ mẹ́ta sà, ẹ káàbọ̀ sórí ètò, God bless you. Òun ló jẹ́ wípé kí àwọn àjòjì kí wọ́n máa wá pàṣẹ lé àwọn ọmọ onílé lórí. It is a good thing láti love àwọn èèyàn, it is a good thing láti accept àjòjì, but ǹjẹ́ a fi wọ́n sáyé wọn? Mo ti fi ìlú iṣẹ́ example. Tó bá jẹ́ àjòjì, you have a limit. Àwọn iṣẹ́ kan wà tó jẹ́ pé wọn ò gba àwọn àjòjì láyé kan ṣe nínú ìlú yìí. In as much as tó jẹ́ àjòjì, o ò fit in síbi iṣẹ́ yẹn. Except tó yẹ pé wọ́n bí ẹ sínú ìlú yìí. Àwọn aráàlú yìí ló wá gba ẹ̀tọ́. That is when you will be fitting to that job. Oríṣiríṣi ọ̀nà òun ni a ti gbà tá ti jẹ́ kí àwọn àjòjì kí wọ́n gba ẹ̀tọ́ wa lọ́wọ́ wa. Ìdí ni pé wọ́n á mú nǹkan kékeré wá, wọ́n á fi hàn wá, wọ́n á sọ fún wa pé ká ṣe báyìí, ká gbà báyìí. Àwọn àjòjì míì wọ́n wà manipulative. They can manipulate you. Ó dàbí ọ̀rọ̀ tẹ́nìkan sọ pé àwọn bàbá ńlá wa wọ́n ta àwọn ọmọ fún oko ẹrú. Wọ́n manipulate àwọn bàbá yẹn débẹ̀ ni. Ṣebí a rí video evidence, photo evidence ibi tí wọ́n ti ń sokùn mọ́ àwọn ènìyàn lọ́rùn. Ǹjẹ́ àwọn ìran tí wọ́n sokùn mọ́ wọn lọ́rùn bẹ́ẹ̀ bí? Example nìkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní Ukraine àti Russia sí. Àwọn ọmọ wọn first. Wọ́n jẹ́ kí àwọn àjòjì mọ̀ wípé ẹ count o, but ẹ count ju àwọn ọmọ tiwa lọ. Ó dìgbà tí àwọn ọmọ Kaaro Ajire tá bá bẹ̀rẹ̀ sí ní rí ara wa gẹ́gẹ́ bí first citizen ní orílẹ̀-èdè wa, tá bá rí ara wa bí ara wa kọ́kọ́ ná. Àwọn ẹlòmíì wọ́n prefer kan bá àjòjì kan ṣe ọ̀rẹ́ ju kan bá àwọn ọmọ Kaaro Ajire. Kí ló dé máa ń fà? Nítorí èkíní ẹ̀mí ìlara tá gbé wọ̀, ẹlẹ́ẹ̀kejì gbogbo ẹ̀ la máa sọ̀rọ̀ lẹ́yọ kọ̀ọ̀kan, gbogbo ẹ̀ ló jẹ́ la máa fi ṣe tọ́pìkì ní ẹyọ kọ̀ọ̀kan.
ọ̀nà wo la máa fi engage àwọn àlejò a máa jẹ́ kó rí wípé àlejò ni wọ́n o a dẹ̀ gbọ́dọ̀ wà brave enough nítorí pé kí ni mo rí wípé a ní attitude kan àwọn ọmọ Kaaro Ajire a máa tètè máa wà intimidated by àwọn nǹkan tí àwọn ènìyàn bá gbé wá ẹlẹ́ni ni a máa tètè máa wà intimidated by àwọn ènìyàn ẹ má jẹ́ ká máa wà intimidated by àwọn àjòjì mọ́ ẹ jẹ́ ká máa wà brave ẹ wo ṣe rí nígbà míì a kì í understand nǹkan tí tọ́lọ́run bá ń bá wa sọ̀rọ̀ ṣe rí Ukraine àti Russia Ọlọ́run fi ń kọ́ wa lẹ́kọ̀ọ́ ni gbogbo ọ̀nà ni Russia fi ju Ukraine lọ bọ̀ gbogbo ọ̀nà làwọn Ukraine fi dìde pé ní gba territory wa ìṣe àwọn ẹwu gbogbo ẹ̀ for example bàbá arúgbó 80 years ó jáde síta ó gbébọn sẹ́ pé òun á defend ara òun ẹ̀kọ́ ni ó ń kó àwọn ọmọ Kaaro Ajire pé ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní dìde ká bẹ̀rẹ̀ sí ní defend ara wa ẹ jẹ́ ká defend ara wa lọ́wọ́ àwọn àjòjì ti dé wọ́n ti manipulate wa wọ́n ti ṣe oríṣiríṣi ẹ wo for example sí tá a bá wá sí diaspora wọ́n á pè wá ní immigrants nítorí pé kí ni àjòjì ni wá but táwọn bá wá sí ilẹ̀ wa a rí wọn bí tourist a rí wọn bí expatriates ó dàbí ní few months ago years ago tí ìyàwó Buhari ń sọ̀rọ̀ ó lóun wá sí France òun study cosmetology mo ní mo kọ́kọ́ ṣe ó wá fún kọ́ọ̀sì cosmetology ni she cannot study it because kò ní báàkì nílùú yìí o gbọ́dọ̀ ní nǹkan tó ń pè ní back kó tó lè lọ fún kọ́ọ̀sì yẹn ṣó wá padà wá ṣe báàkì bí ni but àwọn nǹkan tó ń pè ní formation ní French máa ń pè àwọn courses ó wá ṣe kọ́ọ̀sì ẹ̀ ni bẹ́ẹ̀ ni wọ́n tún pè wọ́n ní investors wọ́n máa tún pè àwọn àjòjì náà ní investors so gbogbo àwọn nǹkan yẹn ẹ jẹ́ ká máa ṣe kí ni ká máa rí funfun ní funfun ká máa rí dúdú ní dúdú ká máa rí green colour ní green colour ká máa aláìkí ká máa try láti máa maneuver ká máa pọ́n nǹkan tí ò ṣe pọ́n òun gangan ní orísun ìṣòro àwọn ọmọ Kaaro Ajire tá bá ti ń ríra wa pé àwa ni first àwa gangan ni àwa la ní ilẹ̀ wa ní mo sọ̀rọ̀ kan I love Igbo people I appreciate them a lot Igbo man ò ní ta ilẹ̀ fún ìwọ tí ò kì í ṣe ọmọ Igbo go and ask anybody because wọ́n cherish ilẹ̀ yẹn wọ́n appreciate ẹ̀ but nítorí pé àwọn ọmọ Kaaro Ajire a jẹ́ ìran tí ó careless a carefree àárí nǹkan wa ní ìrí pé ogún ìbí wa ni aláàlá àwọn àjòjì kí wọ́n máa rà á lọ́wọ́ wa wọ́n tún wá rà á lówó kékeré wọ́n tún máa wá ṣe wá níṣekúṣe lé lórí bí mo ṣe sọ lálẹ́kan mo ní number 1 we need to be brave when it comes to our own ó dàbí láti ìgbà tá ti bẹ̀rẹ̀ Yorùbá nation yìí sìn àpò gan but èèyàn mélòó ló ń fi inú kan ṣe èèyàn mélòó ló ń ṣe nítorí pé òun nífẹ̀ẹ́ ọmọ Kaaro Ajire gangan èèyàn mélòó ló ń ṣe nítorí pé tí ó ń ṣe pé kò ń ṣe pé torí pé mo fẹ́ rí owó nídìí ẹ̀ èèyàn mélòó ló ń ṣe nítorí pé mo fẹ́ ṣe come sun come rain come anything òun àníṣe ká gbalẹ̀ Kaaro Ajire òun ló jẹ́ pàtàkì sí wa èèyàn mélòó gangan ló tiẹ̀ mọ ìtumọ̀ ẹ̀ èèyàn mélòó òun ló kọ́kọ́ lọ wá history wa kí ni nǹkan tó fa ìfàsẹ́yìn kí ni orísun ìṣòro wa kí ni ìdí tí a fi wà níbi tá a wà yìí kí ni àwọn àtúnṣe tá a máa ṣe lé lórí àwọn ìgbésẹ̀ wo ló yẹ kí a gbé gbogbo àwọn nǹkan yẹn as èèyàn tó bá jẹ́ free ajìjàngbara ó kọ́kọ́ gbọ́dọ̀ mọ history kí ni ìtàn ilẹ̀ wa gangan ṣé ìtàn àgbélẹ̀rọ la gbé dání àbí a ti wá original ìtàn wa mo ní ìwọ tó bá ń jàjàngbara fún Yorùbá nation yìí o gbọ́dọ̀ kọ́kọ́ mọ ìtàn Kaaro Ajire náà àìgbọràn ó pẹ̀lú nǹkan tó fa ìfàsẹ́yìn fún wa
lórí pé ẹ má gba àjòjì láyè, a gba àjòjì láyè. Ó dáa, ẹ jẹ́ káwọn àjòjì mú ayé wọn, ẹni kọ́ dàbí ọmọ, ẹ dà wọ́n pọ̀ èdè Yorùbá, ẹ dà wọ́n pọ̀ mọ́mọ́tọ́, àti dà wọ́n pọ̀ mọ́mọ́tọ́ nísìn, àwọn ni wọ́n wá nórí láyà, ni wọ́n wá ṣe àwọn èèyàn wa níṣekúṣe, and we are not strong enough láti stand up and fight for our own rights, láti fight for our own people. Nítorí pé àwọn kókóra wọn jọ, wọ́n jẹ ní àwọn àríjẹ níbi òkúrònú, nítorí àríjẹ níbi òkúrònú ni wọ́n. Àwọn àríjẹ níbi òkúrònú, wọ́n kóra wọn jọ, àwa ríra wa bíi pé àwa important. Kí ni spiritual effect gbígba àjòjì? Ǹjẹ́ a ti jókòó àti rò pé kí ni ìṣó ní spiritual effect o àbí kò ní spiritual effect o? Ṣé torí ẹ̀bùn tó fẹ́ fún wa ni àbí kò lẹ́bùn tó fẹ́ fún wa? Ẹlẹ́ẹ̀kejì òun ni pé a lot of people are worried for on serious matter. Àwọn nǹkan tí ò ṣe kíní ni wọ́n worry fún. Àwọn nǹkan tí ò jẹ́ kó máa worry ni wọ́n worry fún. Why worry? We should worry for the life of our people. We should worry for our own land. Okay, wọ́n continue láti máa talẹ̀ lọ, wọ́n ń ta lọ. Àwọn Chinese sìn, wọ́n ti study gbogbo spirituality wa, wọ́n ti study ilẹ̀ wa, wọ́n ti test gbogbo soil wa. Wọ́n sọ fún wa nísìn pé àwọn rí pé àwọn bóyá kíní àwọn ó wá láti ilẹ̀ wa. Nísìn wọ́n dẹ̀ ń wá, wọ́n ralẹ̀, ń talẹ̀ fún wọn, wọ́n ń ṣí company, ń fún wọn láyè, wọ́n ń gba àwọn ọmọ yín síṣẹ́, wọ́n ń san owó fún wọn. Kò sí ìjọba tó lè dìde pé iye tó yẹ kán san lélẹ̀. Mo rántí nígbà yẹn tí mo ṣe PA commissioner, when Bola Tinubu was the governor, wọ́n máa ń ti àwọn ọmọ mọ́nu rọ́bà plastic industry kan ní Ìkẹjà. Gbogbo àwọn ọmọ tó ń ṣiṣẹ́ ńbẹ̀ wọ́n máa tì wọ́n mọ́bẹ̀, àwọn tó máa ṣe láàárọ̀ wọ́n máa tì wọ́n mọ́nulé, and that place is very very hot. Àwọn tó ń ṣiṣẹ́ lórúkọ kan wọ́n máa tì wọ́n mọ́bẹ̀, àwọn Chinese yìí o, wọ́n á lọ ilé tiwọn, àwọn á lọ sùn. Àwọn tó wá ṣiṣẹ́ lóru, iná wá mú bẹ̀, wọ́n dẹ̀ jóná mọ́nu bẹ̀ yẹn. Mo rántí vividly ngbà yẹn pé wọ́n sì libẹ̀ yẹn pa ni. Ó ń ṣẹlẹ̀ kákàkiri. Ǹjẹ́ àti káàkiri à ń jìjàgbara o, ìjàgbara tá à ń jà o, àbí Yorùbá nation tá à ń jà fún? Investigation wo là ń ṣe kákàkiri? Kí ni nǹkan tó affect àwọn èèyàn wa? Kí ni nǹkan tí a lè ṣe láti fi ran àwọn èèyàn wa lọ́wọ́? Presently bí mo ṣe ń sọ yìí, kí ni àwọn nǹkan tá a lè fi make àwọn èèyàn wa comfortable so that wọ́n máa rí reason tó fi jẹ́ pé Yorùbá nation òun ló máa solve gbogbo problem tán ní? Ìjẹ́ gbogbo gbèsè yẹn ni à ń gbé. Àwọn Chinese yẹn sì wọ́n ti bẹ̀rẹ̀ nísìn, wọ́n wà níbì kan, wọ́n máa ń gbàgbé orúkọ ìlú yẹn because ẹnìkan dìdí pè mí ni. A ṣe investigation ni. Àwọn ọmọ máa ṣiṣẹ́ wọn ò ní sanwó 1 month 2 months 3 months. Ìwọ tó bá bá wọn hágì jù kó fẹ́ sanwó, ọlọ́pàá ilẹ̀ Nàìjíríà náà máa mú kó wá mú wọn. Wọ́n náà jalè ni, wọ́n tì wọ́n mọ́lé, no investigation nothing. Ní orílẹ̀-èdè wa, àwọn àjòjì wọ́n wá ṣe kí ni? Wọ́n ní àṣẹ ju àwọn ọmọ onílẹ̀ lọ. Wọ́n ní àṣẹ ju àwa fúnra wa lọ. Nítorí pé kí ni? A ti fi àyè gbà wọ́n, a fi wọ́n sí àyè àjòjì, a fi wọ́n sí àyè ọmọ onílé. Àwọn àjòjì wọ́n ní ti kaṣú yẹn, fámà kan ló ń gbìn tẹ́lẹ̀tẹ́lẹ̀, wọ́n máa ń wá rà lọ́wọ́ ọkùnrin yẹn ni o. Bí wọ́n ṣe manipulate ẹni yẹn tí wọ́n ra ilẹ̀ fáàmù yẹn lọ́wọ́ ẹ̀. At the end of the day, a tún wá gbọ́ wípé wọ́n tún pa ẹni yẹn gbẹ̀yìngbẹ̀yìn ní. Ẹ wá wo ìyà tí wọ́n wá fi ń jẹ àwọn ọmọ Kaaro Ajire lórílẹ̀-èdè wọn nítorí pé a nífẹ̀ẹ́ àjòjì. Ẹ jẹ́ mi, ẹ má bínú, ó tọ̀rọ̀ ni. Ẹlẹ́ẹ̀kejì ni pé let us continue to ask questions. Ẹ jẹ́ ká máa béèrè lọ́wọ́ àwọn tó jẹ́ àgbàlagbà, ká máa wádìí, ká máa ṣe ìwádìí, ká máa béèrè question pé ẹni sùúrù ẹ lajúlẹ̀.
wọ́n ní àgbà kì í wà kórí ọmọ tuntun lọ́jà kórí ọmọ tuntun wọ́ orí ọmọ tuntun ti wọ́ wọ́n tiẹ̀ tún gé orí ọmọ tuntun níṣojú àgbàlagbà wọn ò ṣe kọ́kọ́ sí i kí ni reason táwọn bàbá yìí fi dákẹ́ kí ni àṣírí tí wọ́n ń bò tí ó jẹ́ kó mú wọn dákẹ́ ǹjẹ́ ṣe research lórí àṣírí yẹn mo rí lọ́sàn-án ìtàn sọ pé wọ́n máa accept kí wọ́n expatriate Abba Kyari kí ni what was kí ni wọ́n san láti accept kí ni condition tí wọ́n fi accept so many questions kò ṣe pé tó bá ṣe gbé wá kakàn máa gbà ká máa gbà we need to ask question a lot pé kí ni reason mo sọ mo ní the spirit of fear ẹ̀mí ìbẹ̀rù ẹ̀mí ìbẹ̀rù àwa la gbà láyè ẹ wo báwọn Ukraine ṣe bọ́ síta wọn àwọn obìnrin wọn náà kọ́kọ́ fi sọ̀kò àwọn ọkùnrin tí wọ́n strong dáadáa wọ́n fi wọ́n sọ̀kò wọ́n gbé kinnílẹ̀ wọ́n ní àwọn tó bá fẹ́ travel tó fẹ́ lọ jà gbogbo embassies wọn ni wọ́n ti gbé kí lórúkọ ẹ̀ lé lórí wọ́n fẹ́ kó àwọn ọmọ wọn tó wà níta wọ́n fẹ́ kó wọn padà sílé pé ẹ wá padà sílé o ẹ wá jà fún ìlú yín ẹ̀kọ́ wo ni àwọn ọmọ Kaaro Ajire la rí kọ́ lára àwọn àjòjì yẹn àwọn ẹ̀kọ́ wo òun là ń rí dìmú gbogbo ìbẹ̀rù tá à ń bẹ̀rù láti jọjọ́ ẹ̀ mo rí tí màá kan sọ̀rọ̀ tán ní gbogbo àwọn tó ń dàlúrú wọn ju 4,000 lọ and we are 60 million people kìnnìkan ǹjẹ́ a ní good structure lórí ìrìn àjò yẹn ǹjẹ́ àwa okay for example àwọn students wọ́n bọ́ síta wọ́n fẹ́ ronú wọn hàn Minister for Education ó work out on them nítorí pé kí ni kò lè defend the position tó gbé dání ìdí nìyẹn ta fi ń sọ fún wa wípé ẹ jẹ́ ká kọ́kọ́ kúrò nínú Nàìjíríà ò so èso rere tí áńgẹ́lì bá bọ́lẹ̀ lẹ́ni tó bá wá tó gbóhùn fẹ́ wá orúlùlù yẹn under constitution 1999 constitution tó jẹ́ fraud yẹn kò lè rí ṣe kì í ṣe pé but tí a bá wá jáde nítorí pé kí ni à ń ṣe two parallel line kò work a ní èdè kan náà a ní àṣà kan náà báwo lẹ ṣe fẹ́ so àwọn ìran tí wọn ò ní nǹkan papọ̀ tẹ́ so wọ́n pọ̀ tipátipá ẹ wá wò ó sì wọ́n blame àwọn parents fún rituals àwọn ọmọ tó ṣe rituals are we to blame the parents ṣé parents tí òòrò ń jẹ 3 square meal jẹ tí ò lè tó ń ṣiṣẹ́ for example ẹ wo gbogbo àwọn bàbá tó ti retire tó náwọn ọmọ ní school ẹ sanwó retirement fún wọn àwọn tó jẹ́ government workers wọn ò rí salary gbà and you are blaming the parents lórí àwọn àṣìṣe yẹn táwọn ọmọ ń ṣe ẹjọ́ kí ni society kí ló ń kó àwọn ọmọ gangan kí ni society ń kó àwọn ọmọ àwọn politicians àwọn lèmi máa blame nítorí pé kí ni oppressor ni wọ́n àwọn ni wọ́n oppress àwọn ọmọ yẹn nǹkan tí àwọn ọmọ yẹn rí tí wọ́n ń ṣe òun ni wọ́n ń ṣe nítorí pé as a politician as a senator tó bá yẹ pé o mójútó constituency ẹ o mọye youth tó wà ń bẹ̀ o mọye àwọn undergraduate tó wà ń bẹ̀ ẹ mọye àwọn family tó níṣẹ́ lọ́wọ́ ẹ mọye àwọn family tó níṣẹ́ lọ́wọ́ kò sí data kò sí kankan mo ní nísìn tá a bá ń sọ̀rọ̀ nípa Nàìjíríà kò lè so èso rere nítorí pé after 60 years tí ò ti sèso rere kò lè so èso rere kankan mọ́ àwọn graduates talented graduates wọ́n máa struggle wọn ò ní ríṣẹ́ ṣe wọ́n máa ní káwọn set up business kò sí iná kò sí omi kò sí security ojú ọ̀nà ò dáa is a failed state ìlú tó ti fail ni tá bá wá jáde kúrò nínú ẹ̀ tá a fẹ́ ní à ń lọ sínú nation wa o Yorùbá nation wa o a gbọ́dọ̀ kọ́kọ́ mọ orísun ìṣòro ta ní táwọn àwọn forefathers wa tí wọ́n ti ṣe so that àwa náà à ní fall into that deep nísìn àwọn bàbá yẹn ń bẹ̀rù wọn ò lè sọ̀rọ̀ wọ́n ti ń kó ìbẹ̀rù wọn kó bá wa until we now came out pé kí wọn ò lè rí gbogbo wa fi nǹkan kan ṣe nísìn àwọn everybody wá ń sọ̀rọ̀ jáde síta everybody wá ń ṣe research wọ́n wá rí pé
àwọn ti wà ní orí gunpowder. Báwo ni ó ṣe yẹ ká trust àjòjì? Ṣó yẹ ká trust àjòjì 100% ni? Ṣó yẹ ká trust wọn 100%? Tó bá gbé passport lé wa lọ́wọ́ ń bí, wọ́n á ní origin Nigeria. Àwọn under circumstances pé wọ́n lè gba passport padà o. A ti rí ẹni tó ní passport ìlú yìí tó gbà lọ́wọ́ ẹ̀. Eléyìí ò ṣe pé wọ́n sọ pé ẹni tèmi mọ̀ ni. Wọ́n padà gbà lọ́wọ́ ẹ̀ torí pé ó ṣe àṣìṣe. Ṣé tí àwọn àjòjì tí wọ́n bá give wa ní advice pé torí advice tí wọ́n máa ń mú wá toró ní Yorùbá movie kan tí mo wò kí ni ẹ kàn rán mi létí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ńgbà yẹn ni pé a rí ohun àlùmọ́ọ́nì lórí ilẹ̀ yìí a wá fẹ́ ra ilẹ̀ yìí ká lè pèsè iṣẹ́ fáwọn ọmọ yín ká lè pèsè ọjọ́ ọ̀la tó dáa fáwọn ọmọ yín. Ṣé ó yẹ ká máa accept irú nǹkan báyẹn? Because a lot of people are blame àwọn forefathers wa tí wọ́n ti lọ torí ẹ̀mọ́ ẹ máa ń sọ pé àwọn àgbàlagbà tó wà nísìn gbogbo wọn ti wà lálẹ́ lóru gan pàápàá òru lọ́wà. Ó yẹ ká lọ da gbogbo wọn sí hòmù ni pé èyí tẹ̀ ń yàgbẹ́ sára káàkiri tẹ̀ ń tọ̀ sára káàkiri tẹ̀ ń ṣìṣọ́ káàkiri ẹ lọ sinmi sílé. Àwa ta ní egun lápá ló kàn ká ṣe ìgbésẹ̀ gbogbo àwọn àṣìṣe yín tẹ́ believe pé lè correct ẹ̀ lè correct ẹ̀ mọ́ nítorí pé kò sí ọjọ́ lórí yín mọ́ láti fi correct ẹ̀. Èyí tó kù nínú ọjọ́ orí yín ó yẹ kẹ́ máa fi ṣe kí ni kẹ́ máa fi gbádùn ni. Àwọn politician wa dẹ̀rẹ́ àwọn gangan ni ọ̀tá ọmọ Kaaro Ajire. I am not sorry to say because mo máa expatiate reason. Ẹ máa lọ láti orí councillor ni o. Láti orí councillor ni. Iṣẹ́ kí ló gbà as a councillor? Ǹjẹ́ ò ń ṣe responsibility ẹ títí di orí vice president? Wọ́n ò mọ responsibility wọn. First and foremost, you have to know your responsibility. Why are you here? Wọ́n sọ̀rọ̀ nípa Singapore. One of their officials came out. Ó nígbà tí wọ́n fẹ́ stop corruption. The top man tó wà corrupt, wọ́n gbé. Wọ́n charge ẹ̀ sí court. Wọ́n lọ jù sẹ́wọ̀n. Everybody sit right pé tí wọ́n bá lè gbé odindi ọ̀gá on top lọ sí ẹ̀wọ̀n. Everybody ní kán múra. But a máa sọ pé òfin ìlú àwọn kan lòfin mú àwọn kan òfin ò mú wọn. Àwọn ìṣòro gangan nìyẹn. Ńgbà tá bá ti rí pé Táyé ṣe nǹkan tí ò dáa tá ti sọ fún pé ó ṣe nǹkan tí ò dáa o tá wá sọ fún Kọ́ìndé pé Kọ́ìndé ṣèbí torí pé ó jẹ́ kejì ẹ̀ náà ó ṣe nǹkan tí ò dáa kí Kọ́ìndé náà kó accept pé Táyé ń ṣe nǹkan tí ò dáa. Ìgbà yẹn la máa mú òkè. Àwọn orísun ìṣòro wa nìyẹn. A máa ń rí ààfin à ń pè lẹ́mọ́ àbí báwo lẹ́yìn sọ Yorùbá yẹn. Another thing òun ni pé kò ní gògògóńgò. Ẹ jẹ́ ká lọ ní gògògóńgò. A mọ bí tá à ń lọ. A mọ ìgbésẹ̀ tá a máa gbé. Ẹ jẹ́ ká máa gbé ìgbésẹ̀ wa. Mo ò need láti wá bíbáyìí láti wá pariwo wípé ẹ lọ ṣe gbá ẹ lọ ṣàwo no. Torí ẹ̀yin Yorùbá ṣe ní nǹkan tó pè ní òwe. In fact ṣe rí ìran Kaaro Ajire ìran tó pé ní o. A pé gan a ní òwe a ní ẹ̀nà tá lè fi bára wa sọ̀rọ̀. Àwọn nǹkan tó tún wá ń fa ìṣòro òun ni ọ̀dàlẹ̀. Ńgbà tí wọ́n bá ń ta ìrun ẹ fún àwọn àjòjì. First and foremost tó yẹ ká kọ́kọ́ ní back of our mind ni pé mo ti ta ara mi mo ti ta àwọn ọmọ mi mo ti ta ìrandíran mi. My entire generation has been sold into slavery. Tá bá jókòó tá pátákún a máa gbé a máa lọ. Mo ti sọ̀rọ̀ nípa choice tó yẹ ká make. Ó dàbí ọ̀rọ̀ tí mò ń sọ fẹ́ nìkan pé ẹ má sọ nǹkan kan o ẹ má bá ẹnìkankan wí. Àwọn ọba gangan ní ìṣòro. Somebody will come to your land wọ́n máa wá gold wọ́n ń gbé lọ
wọ́n wá ń fún ẹ token láíláí kò yẹ kó máa ṣẹlẹ̀ orí ilẹ̀ wa lélẹ̀ wọ́n ní federal government kan ló ní ilẹ̀ níbo ni federal government ti ní ilẹ̀ a ní àwọn ìdílé tó ní ilẹ̀ náà a ní àwọn tó ní ilẹ̀ tó jẹ́ ọmọ onílẹ̀ tó jẹ́ àwọn tó jẹ́ origin níbẹ̀ yẹn gangan àwọn nǹkan tí ó kì í ṣẹlẹ̀ láwọn ìlú mi nìyẹn o until we start telling ẹ padà lọ sọ fún gọ́ọ̀mẹ̀ntì ṣe pé ilẹ̀ tẹ́ fẹ́ wà yìí ó máa affect àwọn aráàlú mi kò sáyè àwọn ìdílé báyìí ló ní ilẹ̀ yìí wọn ò lè débẹ̀ wọ́n ń dáko lórí ẹ̀yìn but wọ́n kó àwọn màálù lẹ́yìn lọ́wọ́ ẹ wá di ọlọ́run má jẹ́ ká di ọba màálù àwọn aráàlú wá ń ké ríro títa nǹkan tó yẹ kó pe mítìnì gbogbo ọba ìlú kó jókòó kó ṣe ìpàdé láàrin ara wọn pé nǹkan àlùmọ́ọ́nì wa yìí ó báwo la ṣe fẹ́ ṣe o kó benefit gbogbo aráàlú mo sọ̀rọ̀ kan mo ní èèyàn ò lè sùn sínú yàrá kó gbórí sínú yàrá kó nọsẹ̀ sí sitting room kò possible àpò iyọ̀ lè dá jẹ tán kò sẹ́ni tó lè jókòó kó jẹ odindi tán màálù tán kí wá lọ wá mú wálé ayé wọ́n á to mọ́tò lọ bìbà lè wọ mọ́tò méjì papọ̀ lè drive méjì papọ̀ lẹ́ẹ̀kan náà àwọn ẹlòmíì wọn ọ̀rọ̀ oúnjẹ jẹ ó dàbí gbogbo àwọn religious leader wa ní gbogbo yín lè ra private jet gbogbo àwọn members yín wọn ò ríṣẹ́ ṣe tó bá tún máa fún yàn níṣẹ́ gan tí aráàta tí ó bá wá wọ́n ní ẹjẹ́ ó dàbí nǹkan kan tó ṣẹlẹ̀ wọ́n fẹ́ ọ̀rọ̀ iṣẹ́ náà ni wọ́n wá ń wá ẹni tí ó bírú ní ẹjẹ́ ń fi ti ibiṣẹ́ wa tó ṣẹlẹ̀ ibiṣẹ́ mi ṣe example wọ́n gba ẹnìkan tó ń sọ English but ẹni yẹn ní accent English ẹ̀ tó ó máa ń sọ bí ó dàbí àwọn ọmọ àwọn russophone ṣá ó ní accent gan wọ́n wá èmi ń sọ English wọ́n wá pè èmi àti ẹ̀ torí pé ó jẹ́ funfun òun náà ní kó jókòó sórí síìtì yẹn o wọ́n wá fún èmi ní hours tẹ́mi tí mama translate but òun ló máa ṣe gbogbo administrative work tó máa ṣe everything èyí tí ò bá wá understand á wá pè mí ṣé ti rí torí pé kí ni mi kì í ṣọmọ ìlú wọn òun àjòjì lòun náà but wọ́n bí síbí ni ó kàwé níbí ibi náà ti tọ́ ibi ló dàgbà sí ó ní culture wọn ó dàbí èèyàn tó bá fẹ́ gba kí lorúkọ ẹ̀ nílùú yìí nationality ìlú wọ́n kọ́kọ́ ní kó lọ lẹ́ni culture French tí ò bá lẹ́nẹ̀ tó bá lọ ti lẹ́nẹ̀ wá ṣe exam tó bá ti pass exam yẹn kò sọ̀rọ̀ lórí ẹ̀ yẹn wọ́n jẹ́ kí ẹ mọ̀ wípé this is your place àjòjì nìyí àwa nílẹ̀ Káàárọ̀ Àjíire wọn ò fún àwọn àjòjì ní limit fún wọn ní limit rárá wọ́n ṣe bó ṣe wù wọ́n á tẹ̀lé báṣubàṣu ìdí nìyẹn tó fi affect gbogbo àwọn ọmọ Káàárọ̀ Àjíire we accept strangers a tún gba culture wọn níbí báyìí tó bá ti sọ èdè níbí báyìí ìnira ló máa ń bọ́ sí fún àwọn ènìyàn because wọ́n máa sọ fún ẹ pé tó bá tẹ̀ ìjọ́ tó máa ti pè pé wọ́n fún ẹ níwèé ẹsẹ̀kẹsẹ̀ náà máa ti fi lẹ́tà sí pé oṣù 6 gbọ́dọ̀ lọ sí school láti lọ kọ́ èdè tiwọn but àwa máa gba àjòjì á tún gba èdè àjòjì mọ́ ni à gbé títí wá sẹ́gbẹ̀ẹ́. nísìn gbogbo wa pátápátá gbogbo ìran Káàárọ̀ Àjíire ni wọ́n jẹ ẹ̀bi orísun ìṣòro wa gbogbo wa pátápátá one way or the other láti fi jẹ̀bi a gbọ́dọ̀ bẹ̀rẹ̀ àtúnṣe ní kíákíá gbogbo wa pátápátá láti ṣe àṣìṣe one way or the other nítorí pé àwọn forefathers bí irú èmi ń sìn I know where I came from mo mọ nǹkan tí wọ́n ṣe ń lé wa bọ̀ mo gba ẹ̀sìn àjòjì
ìdí nìyẹn tí mo ṣe ní I am citing an example here pé gbogbo wa la jẹ̀bi gbogbo wa dẹ̀ láti ṣe àṣìṣe. Now kí ni àtúnṣe? We need to rebuild ourselves. Ẹ jẹ́ ká máa rí ara wa bí ẹyọ kan. Ẹ jẹ́ ká máa rí ọmọ Kaaro Ajire as number one citizen than any other person. Ẹ má máa jẹ́ kí owó kó jẹ́ priority wa. Owó fún ni kò téèyàn nílé ayé. Owó fún ni kò tó ènìyàn. Ọ̀rẹ́ mi kan á ní pé o ò lówó jù mí lọ. Mi ò lówó jù ẹ lọ. Ebi òjò pa wá. Ó wọṣọ mo wọṣọ. Ó nílé, èmi náà nílé. Àjọ lówó jura wa lọ. Ṣé ní tá bá ti ríra wa equally. Tá bá ti rí pa wa equal to ourselves. Then another thing tó tún fa ìfàsẹ́yìn òun ni wá èmi ni mo lè ṣe jù èmi ni kò sí colleague ní gbogbo wa. We need to learn from each other. We need to bí mo yẹ wà yín sìn I am a learner. Each time tí mo bá bọ́ síbí tí mo bá wá sọ̀rọ̀ ṣe rí comment yẹn mo máa wo gbogbo ẹ̀. I am learning from it. Mo máa tún pe àwọn èèyàn pé ẹjọ́ o àwọn nǹkan wo ni ká tún fi kún àwọn nǹkan wo ni ká yọ kúrò. Òyìnbó mi kò ní lọ sí school. Tó bá ti dé báyìí wọ́n máa gbé wọn sí position managing director ni. Ẹlòmíì ó lè má lọ university ìlú ẹ o. Àwọn ọmọ wa tó kàwé tó jíṣẹ́ jìyà láti kàwé ẹ wá gbé wọn sábẹ́ ẹ wá gbé àjòjì ẹ gbélé wọn lórí. Why are a lot of people not ṣe decide láti máa wá sí abroad láti wá kàwé? Nítorí pé wọ́n realize pé àwọn àjòjì tó bá ti dé America wọ́n gbé ọ̀gá ni ọ̀gá on top. Àwọn ọmọ wa tó kàwé àwọn ọmọ wa míì ẹ worú ìyàwó president wa. I don't have anything against her but the fact is kò ń ṣe pé ó lọ study cosmetologist ó ṣe course cosmetologist ni and is a broad kini so èyí tó bá mọ̀ tó bá choose nínú ẹ̀ ni because she cannot study that course cosmetology as a whole ní France láì jẹ́ pé ó lọ sí college nílùú yìí ó ní back but tírú yẹn bá gbé certificate yẹn dé ẹni tó lọ sí university 4 years ó lè course tó tiẹ̀ ń sọ ìgbọ̀n 18 months no ma fi ń ṣe now 18 months tó bá fẹ́ ó dàbí pé 18 months tó bá fẹ́ ní Novosank ìkan wà wọ́n máa ń ṣe fún 8 months péré wọ́n wá gbé ọmọ tó lọ ṣe ọdún 5 ní university wọ́n wá gbé sábẹ́ ìwọ tó gbé kíní wọ́n gbé ẹ sókè wọ́n máa ṣọ̀gá àwọn nǹkan tó fa ìṣòro gangan nìyẹn torí pé a rí àwọn àjòjì a rí wọn bí ẹyin à ń gbé wọn gẹgẹgẹgẹgẹ àwọn tiwa tí wọ́n jíṣẹ́ jìyà tí wọ́n kàwé nílùú wa tó yẹ pé ó dàbí níbí báyìí sìn tó bá lọ study abroad tó dẹ̀ wà nílùú yìí tó jọmọ nílùú yìí tó wá lọ study abroad you will still come back láti lọ ṣe kọ́ọ̀sì 12 months before bóyá nísìnyí o ṣe medicine labroad wọ́n á ní kó lọ ṣe medicine 12 months 1 year ó máa padà sí school bó ṣe ń lọ sí school yẹn wàá máa tún lọ sí hospital wàá máa practice at the same time nítorí pé kò kí ń ṣèlú ìlò ti kà á ṣe rí system wọn tó fi yàtọ̀ sí títí wá àìmọye àwọn certificate mi tẹ́ bá gbédé lu yìí wọ́n máa sọ sínú pubẹ dustbin ni wọ́n ò rí o wọ́n ò ní rí wọ́n máa sọ sínú dustbin ni. So then the system of education wọ́n jẹ́ kó easy débi pé kò ń ṣe dandan kó lọ university àwọn kọ́ọ̀sì míì wà ṣe bó wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n mú education system yẹn wọ́n dá gbogbo ẹ̀rú for their own selfish purpose ìdí nìyẹn tó fi jẹ́ pé Yorùbá nation ní answer Yorùbá nation òun ló lè solve ẹ̀ nítorí pé number 1 àwọn ọmọ Kaaro Ajire àwa ń struggle láti sọ Yorùbá a sọ èdè wa nù
mo rántí ìgbà kan mo learn how to write Yoruba mo mọ̀ kọ gan mo good in writing pé ká kọ Yoruba yẹn bọ́ ẹ bá béèrè lọ́wọ́ mi pé kí n fi àmì sí mi ò mọ̀ fàmì sí bọ́ ìgbà tá a dé ìlú yìí sìn tó jẹ́ French tí mo lọ sí school mo forcefully ni mo learn how to fi àmì sí French because tó bá kọ lẹ́tà tí lẹ́tà ò bá lámì wọn ò ní understand the letter ẹ̀ èmi for example mo ò ní social èmi ni social ara mi so I had to learn how to write and have kini for them to understand my letter but àwọn ọmọ Kaaro Ajire wọ́n gbé èdè àjòjì wá fún wa I embrace it tabari èèyàn kan tó ń sọ òyìnbó tó wá tàbọn a máa fi ṣe yẹ̀yẹ́ tí kìí dẹ̀ ṣe díẹ̀ tá bá ń sọ Yorùbá gan a máa ń tàbọnù Yorùbá wa ṣó ó lẹ́tọ̀ọ́ because it's a shame to me fẹ́mi fúnra mi gan pé èmi ọmọ nǹkan tó ń pè window Yorùbá òyìnbó tó lọ kọ́ èdè Yorùbá ló wá sọ nínú kí lorúkọ ẹ̀ pé fèrèsé má ní fèrèsé kí ló ń jẹ́ fèrèsé window fèrèsé wọ́n á ṣe ìbéèrè kí ni ìyàwó touch mi débi pé I had to call my children mo wá sit wọn down mo ní ṣe ti ríṣẹ́ ẹ̀yin tẹ́ mo máa ṣe bíi pé ẹ kì í ṣe Yorùbá tá bá gba nation wa there are so many benefits tó wà nù ẹ̀ èyí tí kò yí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lálàkọ́kọ́ ètò ẹ̀kọ́ wa bá ṣe máa kọ́ ó máa yàtọ̀ tó máa benefit àwọn ọmọ wa ẹlẹ́ẹ̀kejì system of government tá máa lò ó máa yàtọ̀ ẹ máa sọ pé tó bá ní kinní kan ṣẹlẹ̀ ní state o wọ́n á ní federal ó dàbí ní state nsìn àwọn ojú ọ̀nà kan wà tó jẹ́ ojú ọ̀nà federal ẹjọ́ federal tó wà l'Abuja báwo ló ṣe fẹ́ mọ̀ pé ọ̀nà ohun tó wà l'Èkó ó ní problem federal system kò wà util ìdí nìyẹn tí mo fi sọ pé tá bá gba nation wa system of government wa máa yàtọ̀ ẹ wo èmi mo máa love kí n máa lo example ẹ wo Russia as an example ẹ wo Ukraine náà ẹ wo bó ṣe kó gbogbo àwọn sójà wọn bọ́ta ẹ jọ sójà mélòó ni Nàìjíríà ní tá bá gba nation wa mo ti sọ tẹ́lẹ̀ pé àwọn ọmọ wa tán ríṣẹ́ ṣe àwọn ẹlòmíì wọ́n ti jẹ́ kí zíìlì wọn kó máa parẹ́ mọ́ wọn nínú wọ́n ti jẹ́ kí dream wọn kó máa parẹ́ mọ́ wọn nínú ẹ wo kíní kan tọmọ kan sẹ́ndì sí mi ọmọ yẹn mo rí lórí social media náà ó build ojú ọ̀nà yẹ̀pẹ̀ lọ́mọ yẹn fi ṣe o àbí kí ni wọ́n máa ń pè carton bí pálí báyìí ló dàbí pọ́mọ yẹn lò mo láti comment ibẹ̀ mo ní this is our future engineer ẹ wo lọ́jọ́ tòní wọ́n ń kọ́lé kò sí kí lorúkọ ẹ̀ tó dá there is no appropriate plan àìmọye ilé 100 years ilé 1000 years because wọ́n maintain ẹ̀ maintenance matter most ilé ayé ìdí nìyẹn à ń gba àjòjì láyè à ń fún wọn nípò we are not learning the right thing the good thing from them àwọn politician diaspora wọ́n love àwọn èèyàn wọn torí wọ́n máa ń rí nírí pé ẹ̀yin lẹ gbé mi sípò mo ti sọ severally pé tí wọ́n bá fẹ́ throw opinion kan wọ́n máa jù sí everybody ní ká choose yes no I don't have opinion tí gọ́ọ̀mẹ̀ntì bá ti ṣe contrary to nǹkan táwọn èèyàn fẹ́ wọ́n máa dà sójú títì ni wọ́n máa bẹ̀rẹ̀ kí lorúkọ ẹ̀ gref kí ni wọ́n máa ń pè gref wọ́n máa bẹ̀rẹ̀ rally ni but àwọn tó yí àwa fi sí tí anyway àwọn náà fi ra wọn sípò nítorí pé vote Nàìjíríà kò count tá bá gba Yorùbá nation sí
we need to start educating our people. Ìdí nìyẹn tí a ṣe gbọ́dọ̀ mọ̀ pé culture wa ó ṣe kókó. Kí ni culture wa? Àwọn nǹkan wo ló yẹ ká bẹ̀rẹ̀ sí ní ṣe kí ni? Ká rebuild. Ẹnìkan gbé mi lọ síbì kan ní ìjọ Monday la lọ síbẹ̀. Ṣé mo ya fọ́tò? Ṣé mo rántí? Ṣé mo ya fọ́tò? Náà gbé mi lọ síbẹ̀ yẹn. Ẹni ẹ máa ń gbé mi lọ sí gbogbo àwọn ẹ mọ̀ bí ipò tí mọ̀ pé mò ń ṣe kinní àwọn nǹkan tá lè rí tó lè wúlò fún wa. Ìgbà tá débẹ̀ bí wọ́n ṣe ń ṣe fọ́májì yẹn dàbí wàrà. Bí wọ́n ṣe ń ṣe ó dàbí fọ́májì náà máa ń pè cheese ni. Bọ̀ bí wàrà náà ní cheese náà nílẹ̀ Yorùbá tipẹ́tipẹ́ dẹ̀ náà ti ń ṣe wàrà òòjọ́ wàrà dídín wàrà ní. Ẹni yẹn wá sọ fún mi pé ṣé mo rí bí wọ́n ṣe ń ṣe ṣé mo rí gbogbo processing ẹ̀ locally ni o wọ́n ṣe pé wọ́n lo machine kan àbí nǹkan kan o locally ni. Ó wá sọ fún mi pé ẹni yìí 6th generation wọn òun nìyẹn pé the first àwọn family yẹn the first person Africa ló ti rí method because máa yẹn máa ó ní interest nínú Africa gan ó máa ń pè mí ó máa ń sọ fún mi pé kí wá lọ tún wo nǹkan báyìí o kí n rí nǹkan báyìí o ó wá ní method ni wọ́n ti rí Africa ló ti rí method yẹn and the only thing tí mo kàn rí pé wọ́n ṣe ni pé wọ́n rebuild ẹ̀ wọ́n reformat ẹ̀ wọ́n continue the same method ni but wọ́n wá ń ṣe kí ni wọ́n reprocess method yẹn wọ́n ń fi àwọn nǹkan kéékèèké kún because wọ́n máa sọ history orúkọ the first person ìgbà tó kú ọmọ ẹ̀yìn ẹ̀rí tiẹ̀ problem ta ní ilẹ̀ Kaaro Òjìrè nìyẹn. Tí bàbá mi bá ní company sí tí bàbá mi bá ti kú instead kí n continue company yẹn kí n máa ṣe lọ kí n máa wá rí pé bí ọjọ́ ṣe ń gorí ọjọ́ tọ́dún gorí ọdún nǹkan ń ṣe kíní sí kí n máa rebuild ẹ̀ kí n máa maintain ẹ̀ a máa gbé sẹ́gbẹ́ kan ni. We have so many examples. Where is Concord Airline? Kò sí continuity. Tí governor kan bá become governor lẹ́yìn tó bá ṣiṣẹ́ débi báyìí continuity tó yẹ kí the next one ṣe gbogbo kí lorúkọ ẹ̀ wọ́n á gbé sẹ́gbẹ́ kan another thing ló máa mú ṣe. Gbogbo kinní yẹn ó pẹ̀lú nǹkan tó ń fa ìṣòro. Ó pẹ̀lú nǹkan tó ń fa ìṣòro sílẹ̀ Kaaro Ajire. But tá bá gba nation wa èdè wa tá bẹ̀rẹ̀ sí ní lo èdè wa tá bẹ̀rẹ̀ sí ní àwọn ọmọ wa tá ti bẹ̀rẹ̀ láti sìn lọ láti máa orientate wọn most especially àwọn youth wa tá ń jẹ́ kó yé wọn pé kò dìgbà tó bá ṣe ritual kó tó make ẹ̀. Àìmọye àwọn nǹkan tó lè ṣe tó lè fi make ẹ̀. Láyé àtijọ́ a ní àwọn tó ń pè ní goldsmith kò sí goldsmith mọ́ a ti sọ̀rọ̀ nípẹ̀ àwọn tó ń pè mo béèrè lọ́wọ́ ẹnìkan pé ṣé wọ́n sì ń ṣe welder àwọn tó ń pè ní alágbẹ̀dẹ mi mọ̀ bóyá àwọn èèyàn rántí àwọn tó máa ń ṣe alágbẹ̀dẹ ṣé wọ́n sì wà. We need láti ká resurrect gbogbo àwọn nǹkan yẹn. I need láti resurrect gbogbo àwọn nǹkan yẹn padà. Àwọn iṣẹ́ kan wà tó yẹ pé wọ́n ti sọnù a gbọ́dọ̀ resurrect wọn back to life because àwọn nǹkan tá a fi pé wọ́n àwọn ibẹ̀ imported ni kíní kan the same thing tó ń ṣe náà ń ṣe. Ẹ wo city tí mò ń gbé ń sìn àwọn náà ń ṣe champagne raisin tó fi ń ṣe champagne ó máa ń wù gan city tẹ́ bá lọ sí cave náà máa ń pè cave ẹ̀ àwọn champagne first set tí wọ́n kọ́kọ́ ṣe wọ́n tọ́jú wọn pa wọ́n máa sọ fún yín pé ní 1830 something lélẹ̀ 16 kíní kan lélẹ̀ títí tó fi dé 2000 kí ni reason tó fi yàtọ̀ síra wọn wọ́n á explain ẹ̀ fún yín. Okay àwa la ní ilẹ̀ tá lè gbin gbogbo èso tá máa ṣe oríṣiríṣi juice but àwa yẹn là ń gba imported juice láti ìlú òyìnbó. Àwa gangan la lè máa rí ẹran tá máa fi ṣe oríṣiríṣi kí lorúkọ ẹ̀ gbogbo ẹ̀ imported ni.
lọ́jọ́ tòní gbogbo nǹkan táwọn China ń kó wá fún wa ǹjẹ́ wọ́n ń test ẹ̀ ǹjẹ́ ó wà okay fún health àwọn èèyàn mo ti gbọ́ ṣó wà okay fún health àwọn èèyàn we accept everything torí pé kí ni àjòjì ló ní until tá bá rí pé àwa ni number one tiwantiwa ṣé báwa Yorùbá náà rán sọ pé tiwantiwa ìmúra yìí tòyìnbó ni gbogbo wa sì wíìgì ni aṣáfẹ́ dàbí òyìnbó ṣá òyìnbó dẹ̀rẹ̀ àwọn ń wá láti dàbí wa nítorí pé kí ni living titi wa ó ṣe kíní ju titi wọn lọ health wise health titi wa ó ṣe kíní ju titi wọn lọ bọ́ àárí nǹkan tó ṣe kíní nínú ẹ̀ àtúnṣe ó wà very very important ẹ jẹ́ ká ṣàtúnṣe ọlọ́run á fún wa ṣe ẹ má jẹ́ kó dìgbà tá a bá wọnú nation wa ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ àtúnṣe wa láti wákàtí ìlọ ẹ ṣé mo dúpẹ́ God bless you all mo máa mẹ́nu dúró ń bíbà iná lágbára ọlọ́run ò ní kan àtúrí gbogbo wa a máa continue àṣírí orísun ìṣòro àwọn ọmọ Kaaro Ajire ó máa continue ó gùn gan bóyá ni kò ní dé 1000 gan because gbogbo àwọn àṣírí yẹn la gbọ́dọ̀ máa sọ gbogbo àwọn ìṣòro yẹn la gbọ́dọ̀ máa sọ then ká máa wá solution ká máa sọ solution tó wà very important pé ká rí nǹkan tí kò dáa ká sọ ká dẹ̀ wá solution sí ẹ má jẹ́ solution ni pé ká bẹ̀rẹ̀ láti sìn lọ ká má dúró dìgbà tá a bá dé Yoruba nation a lot of people wọ́n máa sọ pé tá a bá dé Yoruba nation wa àti sìn ló yẹ ká ti máa ṣe kí ni àwọn aṣọ́bodè wa o àwọn aṣọ omi wa o mo ti sọ ní last year ni nípa omi mo ní omi Èkó lásán we have 7 set of group tó máa ṣiṣẹ́ lórí ẹ̀ mo dey give analysis níbẹ̀ àmọ́ ọlọ́run jẹ́ kí ọlọ́run ti mọ̀ pé tá a bá gba nation wa gbogbo kinní yẹn ó máa wúlò gbogbo àwọn nǹkan tí a kì í gbìmọ̀ mo wá realize mo rántí mo ní ìgbà máa ń wù ǹjẹ́ wọ́n máa ń gbin igbá mọ́ àwọn ewé oríṣiríṣiríṣi tó bá nínú ẹ̀ ń gbóná o kinní kan ẹ̀fọ́ amúnútutù we need to revive those things we need to resurrect everything ẹ wò ó sìn ó wá ń pariwo pé bitter leaf is ó ń cure cancer ó ń cure high blood pressure ó ń cure kinní kan meanwhile látàláyé báyé làwọn forefathers wa ti ń gbo ewúro fáwọn èèyàn mu látàláyé báyé ni wọ́n ti ń gbo ewúro fún àwọn ènìyàn mu bọ̀ wọ́n ti wá sọ di powder sí wọ́n ti kó sínú capsule wọ́n á dá padà wá fún wa we need to resurrect gbogbo àwọn nǹkan wa before we get into our nation ẹ má jẹ́ ká dúró dìgbà tá a bá gba nation ká bẹ̀rẹ̀ ní ìsìn gbogbo àwọn obìnrin wa àwọn iṣẹ́ kan wà tóbìnrin máa ń ṣe tẹ́lẹ̀ tá àti ẹ̀ gbọ́mọ́ tá àfetí gbọ́mọ́ nínú ẹ̀ ni mo ti ṣe example ẹ̀ yẹn ọlọ́run dẹ̀ máa fún gbogbo wa ṣe inú ìfẹ́ òun ni ọlọ́run ó ń gbé ẹ jẹ́ ká fi ìṣọ̀kan àti ìfẹ́ eléyìí ò ń ṣe pé èmi ni kinní kan ìwọ ni kinní kan gbogbo wa ló kàn nítorí pé one way or the other gbogbo wa nìkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Nàìjíríà ló ń affect so we need to come together as one to fight this fight kò ń ṣe àwọn ará diaspora nìkan gbogbo àwọn tó wà nílé náà wọ́n ní ipa tí wọ́n máa kó ẹ wò ó mo sọ ní last week níjọ́ Tuesday mo ní politician minimum 8 years ni minimum 8 years ni Yoruba nation is forever tá bá ti gbà á ti gbà nìyẹn no going back mọ́ so ó wá better fún gbogbo wa ká fi ọwọ́ sowọ́pọ̀ ká fi mọ̀ ṣe kan ká gbà á so that àwa náà a máa compete pẹ̀lú àwọn other countries gbogbo àwọn èèyàn wa tó wà ní ìlú ńláńlá tó ń ṣe great exploits ẹ lọ wo parliament America ẹ lọ wo iye àwọn ọmọ Nàìjíríà tó wà nínú ẹ̀ ọpọlọ tí wọ́n ń lò tí wọ́n fi ń build lọ nílùú yẹn tá a bá gba nation wa
táwọn kinní náà gba nation wọn wá padà wọ́n wá lu ọpọlọ yẹn wọ́n wá lò nínú nation wa. We have so many people that are ready to build that nation tabagba, but báwo la ṣe fẹ́ rìn torí òní mi? When you betray any Yoruba person, you betray the whole Yoruba. You betray yourself, you betray your children, your family, and your entire generation. Until tá bá ní at the back of our mind pé gbogbo àwọn ọ̀dàlẹ̀ tọ́nà wọn dalẹ̀ ara wọn náà dalẹ̀ o. Nítorí pé ìyà náà àwọn ọmọ wọn máa jẹ nínú ẹ̀. Ìrandíran wọn máa jẹ nínú ìyà náà. Àwọn tí wọ́n dalẹ̀ Jọ́sí, tí wọ́n dalẹ̀ Awólọ́wọ̀, àwọn ìrandíran wọn ṣé wọn sí nínú ẹ̀ wọ́n máa jẹ̀yà tó ń jẹ gbogbo èèyàn lọ́wọ́lọ́wọ́ yìí. Wọ́n bẹ́ẹ̀ oyè tó kára wá kára ẹ̀dẹ̀. So mo bẹ̀ wá, mo rọ̀ wá, Yorùbá nation is the only answer sí gbogbo problem ta ní. Wọ́n Nàìjíríà ò lè gbé yín, kò gbé anybody, kò sẹ́ni tó gbé. Àwọn àríjẹ níbi òkúrònú nìkan ló gbé. Because ibi àìmọye àwọn ọmọ tó kú, àwọn youth, àwọn graduate tí wọ́n ń pa lójoojúmọ́. Ṣé life yẹn la fẹ́ continue ni? But tá bá gba nation wa tí wọ́n bẹ̀rẹ̀ sí ní orientate àwọn youth wa sí oríṣiríṣi àwọn nǹkan, wọn ò ní mentality rituals náà. Wọn ò ní mentality rituals náà. Àbí tí wọ́n mọ̀ pé mo ṣiṣẹ́ láti on the 1st, on the 28th salary mi ti wọ account mi. Àwọn tí wọn ò ṣiṣẹ́ tó ń gba benefit gan, benefit wọn kò mí sí déètì. Tó bá bọ́ sí weekend wọ́n san ní Friday. Àwọn salary earner wọ́n ti mọ̀ pé déètì báyìí owó ti wọ account wọn kò ní yíngí. Wọ́n ò jẹ wọ́n ní okay month yìí o, March yìí o, wọ́n ò jẹ wọ́n lówó February. So àtúnṣe òun ni ká gba Yorùbá nation ká dẹ̀ bẹ̀rẹ̀ sí ní build ẹ̀. God bless you all. Bye for now. Bye.